oríṣiríṣi láti rí. We have seen, we have heard, we have witnessed. Ẹlòmíì nù yín ò ní wedding pictures nítorí photographer disappoint am. Bẹ́ẹ̀ni naming ceremony ẹlòmíì photographer yìí ti jẹun lọ sórí bíi tẹ́dẹ̀. He forgot to take good pictures. It is not even in record pé ẹlòmíì nù yín gan ẹ ṣe birthday rí. Nítorí you dey do àròrò. Stinginess of paying a good photographer. Ṣùgbọ́n ẹ wá gbọ́. Mo ní ẹ wá gbọ́. Have you heard of Opsi Imagery Studios? Àwọn ilé iṣẹ́ baba ńlá photography and they snap good photos. Woswobi for your naming ceremony, birthday ceremony, wedding or burial ceremony. Contact Opsi Imagery Studios. You can send them a DM at Opsi_imagery or you can locate them near Washington DC. And they are available to travel in any state in the USA. You can put a call through to them on this number 12024130750. Ẹ káàbọ̀ sórí ètò wa o. Ìgbàlódé lètò, ètò ní ìgbàlódé. Èmi ọmọ yín náà ni. Èmi Juliana Olúwafúnmiláyọ̀, ọmọ bíbí Dáúdù, aya Òṣùnráyọ̀. Èmi lọmọ amúdàgbòyè, ọmọ amúkẹ̀tẹ̀ wọpalé, ọmọ onímọ̀tú, ọmọ onípàlà. Èmi náà ni Juliana náà ni. Ẹ mọ̀ pé kémi tó bẹ̀rẹ̀ ètò, màá kọ́ máa fi ọpẹ́ fún ẹni tí ọpẹ́ yẹ, ẹni tí ìyìn yẹ, ẹni tó mú èmi àti ẹ̀yin, tó mú wa di ọjọ́ òní, tó mú wa tí a tún máa rí wa mú wa rí ọjọ́ tó ń bọ̀ àti ọdún tó ń bọ̀ sí. Ọba àwọn ọba náà ni. Èmi á máa sọ pé kábíyèsí rẹ, a dúpẹ́, a fi ọpẹ́ fún orúkọ yín. A dúpẹ́ pé ẹ tún jẹ́ kí ètò ìgbàlódé, ẹ tún jẹ́ kó ṣeé ṣe. Ẹ tún lè jẹ́ kí èmi ọmọ yín Juliana, ẹ tún lè jẹ́ kí n jókòó lórí ètò yìí gẹ́gẹ́ bí atọ́kùn ètò yìí. Mo dúpẹ́, mo fi ọpẹ́ àti ìyìn fún orúkọ yín. Ní báyìí ẹ̀yin ará ilé, ẹ̀yin tèmi, àlejò mi lórí ètò ilé ni. Òdú ni wọ́n. Wọ́n ń ṣàìmọ̀ fólókù. Ẹntẹ̀mù ni wọ́n. Ẹntẹ̀ nífẹ̀ẹ́ sí ni wọ́n. Ẹni tó máa wùn yín kẹ́ máa rí ni wọ́n. Ṣé tí ẹ rí ohun wọn yẹn lásán? Lọ́wọ́ wà ní. Tẹ́ bá ń gbọ́ lọ́wọ́. Ẹ má jẹ́ máa fún torí tí bá ti ń sọ̀rọ̀ jù, ẹ ti fẹ́ máa mọ̀ ń tẹ̀. Ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n pe àlejò wa. Kó máa wọlé bọ̀. Kó wá fira wọn hàn yín fúnra wọn. Ọ̀gbọ̀là ẹgbẹ́ bàbá ga. Gbogbo kò lọ sí òní nílé. Pátápátá. Gbogbo ogun jẹ́rìí kò ti wó. Ọmọgbọ́lá ẹgbẹ́ aleluya o. Ọmọgbọ́lá ẹgbẹ́ bàbá ga. Gbogbo kò lọ sí òní nílé. Pátápátá. Gbogbo ogun jẹ́rìí kò ti wó. Àwọn kan ti sọ̀rọ̀ kí n tó lé. Ọtí mi kò lè ní láárí. Ilé ilé tàbí orí epo ni mo rò ó níyànjú. Ẹ̀dá tó ẹ̀ máa bá ti ní jẹ́wọ́ sílẹ̀ ní ìwọ̀sán. Mo ní Jésù lẹ́yìn dé. Ẹ má lè mú kíkan mọ́ o. Ẹ pàlùjà ní kíá. Ẹ máa sọ fọ́nà kó máa jẹun. Ẹ ṣe o. Ẹ ṣe o. Bàbá wa tó pẹ́ àwa. Gbogbo ikú ọ̀hún kìí owó ti forúwa. Ẹ ṣe o. Bàbá wa tó pẹ́ àwa. Ẹgbẹ́ wọn mọ̀ ká máa gbọ́ tìyá owó ti bọ́ọ̀kùn lọ. Adé o. Ọ̀gá, ẹ fẹ́ pa mí láyò kan yẹn. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ ijó yìí ló ní bẹ́ẹ̀ lẹ́yìn yìí lọ. Ẹ mọ̀ pé tí èèyàn bá ṣe ń kọ́ṣẹ́ rí ń kọ́ ìyára. A máa kọ́ gbogbo ẹ̀kọ́ náà. Ìyẹn náà dá. Ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣe gan láti. Ẹ dẹ̀ ṣe gan pé àpò yẹn jẹ́ wa. Tó pẹ́ máa inú mi dùn láti wà mí. Ẹ ṣe gan sá, ẹ ṣe gan sá. Ẹ bá mi dárúkọ yín fáwọn ará ilé. Orúkọ tèmi ni Olúwatósìn ọmọ Adú. Ọmọ ìlú bo ni ẹ jẹ́ àti pé báwo ni kékeré yín ṣe bẹ̀rẹ̀ ibo láti bí yín? Mo jẹ́ ọmọ bíbí Ìkẹ́rẹ́ ní ìpínlẹ̀ Èkìtì, ṣùgbọ́n a bí mi sí ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó. Àkúrẹ́ ni a ti lọ sí ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ó fi dé orí ilé-ìwé girama
títí tí a tún fi lọ sí iléèwé gíga tí a pè ní yunifásítì ní ìpínlẹ̀ Èkìtì. Ní báwo ni iṣẹ́ orin ṣe wá jẹ́ fún yín? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Kí ni ìpilẹ̀ṣẹ̀? Torí àwa kan á ní ilé ìjọsìn láti bẹ̀rẹ̀. Báwo ló ṣe jẹ́ fún yín? Lóòótọ́ àti ní òdodo dájúdájú mo bẹ̀rẹ̀ sí ní kọrin ní ìgbà tí èmi kò tilẹ̀ rò wípé àwọn ènìyàn wà tí a fún láti ní ẹ̀bùn orin. Ó jẹ́ ohun tí ó máa ń sábà ṣẹlẹ̀ ní ìgbà tí mo wà ní èwe tí n bá ń kọrin. Àwọn àgbàlagbà tàbí àwọn ènìyàn tí ó wà ní agbègbè náà wọ́n á ní Tósìn, ṣe nǹkan tó ṣe lẹ́ẹ̀kan yẹn sí, mo fẹ́ràn ohun tí o fi gbé orin náà kalẹ̀. Èmi á máa wò pé kí ni ohun tí ó jẹ́ tí ó yàtọ̀ tàbí ohun tí ó nínú ohun tí mo ṣe yìí. Ṣùgbọ́n ní ìgbà tí a wá ń tẹ̀síwájú sí, a wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ní ẹ̀bùn orin tí wọ́n máa ń kọrin tí ó máa ń dùn mọ́ wa. Pàápàá jùlọ màámi a máa fi oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwo orin a máa fi sí wọ́n máa gbọ́, tí ó jẹ́ kí ọkàn mi wá bẹ̀rẹ̀ sí ní fà sí pé ohun tí mò ń ṣe yẹn òun náà ni àwọn ìṣe tí ó ń dùn mọ́. Bí ọkàn mi ṣe bẹ̀rẹ̀ sí ní fà sí orin nìyẹn tí mo ṣe ń gbìyànjú láti ṣe. Tí n bá ti gbọ́ orin bí bàbá wa Sunny Adé, Orlando Owo, màmá wa Evangelist Bọ́lá Àrẹ, Fúnmi Àrágbáyé àti bàbá wa Adégbóyèga, ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà. Tí n bá gbọ́ wọn inú mi máa ń dùn. Pàápàá jùlọ nígbà mìíràn a máa gbọ́ Sàláwà Àbẹ̀ní, ó máa ń dùn mọ́ mi létí. Mo wá mọ̀ wípé ọjọ́ kan èmi náà á ṣe ohun tí wọ́n ṣe yìí. Bí ó ṣe jẹ́ nìyẹn. A ti wá tó ìgbà wo tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin, like bí ká ní tẹ́ ti bẹ̀rẹ̀ pé ẹ̀ ń rówó nídìí iṣẹ́ orin, àti pé ṣé ẹ kọ ní abẹ́ ọ̀gá kankan? Mo máa ń sábà sọ fún àwọn ènìyàn wípé Ọlọ́run ló fún mi ní ẹ̀bùn yìí, àti wípé òjò tí ò ṣú tí ó ń rọ̀ ni Elédùmarè fi ẹ̀bùn tèmi ṣe. Ó ti tó ní kí n wà ní àwùjọ àwọn ogunlọ́gọ̀ èrò láti máa kọrin fún wọn báyìí. Ó ti tó ọdún tabaníkàkà láti 2002 ni mo ti máa ń tí àwọn èèyàn wà níwájú mi tí màá máa kọrin fún wọn, tàbí kí n máa ṣe atọ́kùn ètò fún wọn, tàbí kí n ṣáà máa pa àwọn èèyàn lẹ́rìn, tàbí kí n máa kí Sànjálá lóríṣiríṣi. Ó ti tó 2002 tí mo ti ń bá wọn ṣe bẹ́ẹ̀. Tá ti ń náwó sí orin wa, tá ti ń yàtọ̀ sí àwọn tí a ti ṣe nígbà sẹ́yìn wá tí a rí nǹkan tá à ń ṣe. Ìwọ̀n láti 2002 àti ń ṣe wọ́n ti ń pè wá lọ ṣe gbá lọ ṣàwo ní oríṣiríṣi ibi kó tó di pé àwa wò pé òkè ó ti torí ọ̀pọ̀lọpọ̀ ló tún ṣẹlẹ̀ tí ẹ̀mí tún darí wa pé ó yá ẹ jẹ́ ká gbé iṣẹ́ rẹ̀ ní gangan ká fi ìdí company wa múlẹ̀. Tá bẹ̀rẹ̀ ní ṣe orin náà láti 2013. Ta kọ́kọ́ gbé àwo ta gbárùkù ti àwo ta gbé jáde. Ṣùgbọ́n a ti múnú àwọn èèyàn dùn kó tó di pé a padà gbé àwo jáde láti 2002. Gẹ́gẹ́ bí ṣe bèrè lẹ́ǹkan, mo ní ìjẹ́ ó ti wá ní abẹ́ ọ̀gá kankan tẹ́ ti kọ́ṣẹ́ àbí tẹ́ jáde? Òun náà ni mo sọ fún yín pé mo dàbí òjò tí òṣù tí ó ń rọ̀. Mi ò kọ́ṣẹ́ lábẹ́ ẹnìkankan, mi ò gbọ́ olórin kankan pé mo jẹ́ ọmọṣẹ́ fún nǹkan pé mo ṣe bẹ́ẹ̀ rí. Lóòótọ́ mo ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn olórin kọ̀ọ̀kan tó jẹ́ pé bóyá tó ń fẹ́ lọ àjọsáré ràn mí lọ́wọ́ nígbà kan àbí méjì. Kò ṣe pé bóyá wọ́n jẹ́ ọ̀gá mi, wọ́n mọ̀ pé mo mọ kíní ìṣe ràn mí lọ́wọ́ ló ṣe pẹ̀lú ẹni. So báwo wá ni iṣẹ́ orin nígbà tí ẹ gbé wá sí ìyẹn àwọn mọ́mí àti dáàdì,
báwo ni wọ́n ṣe tẹ́wọ́ gbà á sí? Ṣé wọ́n finú fẹ́dọ̀ sọ pé ó dáa o kẹ́ máa lọ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe ní o? Ẹ ṣe àtọkùn. Ìgbà kò sí ìgbà kankan rí tí màámi tàbí bàbá mi tó ní ohun tí mò ń ṣe ò dára. Kódà láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa, inú wọn máa ń dùn ní kí Ọlọ́run fi ọ̀run kẹ́ màámi, inú rẹ̀ máa ń dùn ní kó tó kú tí ó bá rí orí mi tàbí tó bá rí mi nínú ẹ̀rọ amóhùnmáwòrán, inú wọn máa ń dùn ní. Yàtọ̀ sí yẹn, màámi ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn orin àwọn àwo lóríṣiríṣi tí ó tún jẹ́ kí ọkàn mi fà sí. Òun náà ní ohùn orin dáadáa, so inú wọn máa ń dùn ní kò sí ìgbà tí wọ́n bínú sí ohun tí mò ń ṣe. Ẹ ṣé. A ti wá tó ìgbà wo tẹ́ ti ń ṣe iṣẹ́ yìí professionally àti pé ìjẹ́ ti gbé àwo kan àbí méjì jáde? Ẹ ṣe àtọkùn. A ti ń ṣe iṣẹ́ yìí báyìí láti 2006 tí ó jẹ́ pé a lọ báyọ̀ ṣiṣẹ́ orin tí a gbowó. Ṣùgbọ́n ìgbà tí èmi gbé àwo tèmi jáde, àwo àkọ́kọ́ 2015 tí mo pè ní Oore Ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ rẹ̀ ṣóun ló gbà mí là, oore ọ̀fẹ́ rẹ̀ ṣóun ló wò mí sàn o. Bí kò bá sí tòrè, bí kò bá sí tòrè, bí kò bá sí tòrè ọ̀fẹ́ rẹ̀, ìbá ṣe gbé o bàbá. Ọlọ́run ọba mo máa dẹ̀ ti dé nípasẹ̀ oore ọ̀fẹ́ yìí ní. Oore ọ̀fẹ́ a máa sọ ní di mímọ́, oore ọ̀fẹ́ a máa fòpin sẹ́ṣẹ̀ wá, oore ọ̀fẹ́ ìjà ju oògùn lọ. Bí kò bá sì tòrè, ẹ̀mí àwọn kan ti lọ, àwọn kan ti sùn lé. Bí kò bá ti sòrè, àwa kò máa sùn lé, ẹ̀mí àwa kò dẹ̀ lọ o. Bí kò bá sì tòrè ọ̀fẹ́ rẹ̀, bá ṣe gbé o bàbá. Oore ọ̀fẹ́ tí mo kọ nígbà náà ló gbé mi wá Amẹ́ríkà. Adó Olúwa tó sì mo máa ń ṣọ́ ọpẹ́. À ń bọ̀ wá ń bẹ̀ yín. Èmi á máa fẹ́ béèrè torí orin tẹkọ tó ń sìn á máa fẹ́ máa jọ mọ́ bíi bóyá ká ní ṣé jùjú la máa pè é ni. Èmi á máa fẹ́ béèrè pé ṣé jùjú ni ẹ̀ ń kọ ni àbí hip hop àbí àpàlà àbí ṣáájẹ èwo ní gangan? Máa forin dá yín lọ. Okay now. I go sing the Fuji for heaven. Okay. Níwájú ìtẹ́ ọ̀gá ògo, ọba tó mọ̀ mí o. Agúnlẹ̀ #1, angels of heaven go just dey dance. Bó ṣe máa jẹ́ ní Fuji. Ọ̀gá, ní ìgbà tẹ́ ti wá ń kọrin, ìjẹ́ ó ti ní àwọn nǹkan kan bíi ìpèníjà tẹ́ ti rí ní ìdí iṣẹ́ orin tó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún ọ̀tá yín pé bóyá tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ orin bóyá ó lè má ṣẹlẹ̀? Ìpèníjà pọ̀ lóríṣiríṣi láti ìgbà tí kò sí ènìyàn tí kò sí iṣẹ́ kan báyìí tàbí ọ̀nà tí èèyàn yàn láàyò tí kò ní ìpèníjà. Ní ọ̀nà oríṣiríṣi àwọn ìpèníjà ti wà, ṣùgbọ́n nípasẹ̀ ní ọ̀nà orin yìí ìpèníjà ti wà lóríṣiríṣi. Nípa owó tí a bá fẹ́ ṣe ohun tí a bá rí ohun kẹ́nikẹ́ni kí ó má dábàá. Owó jẹ́ ìkan lára àwọn ìpèníjà ní ìgbà kan. Òmíràn tún ni kí a fẹ́ darapọ̀ mọ́ àwọn ènìyàn tí ó ń ṣe ohun tí à ń ṣe yìí. Nígbà tí a torí ká tó máa ṣe orin ẹ̀mí àti kọ́kọ́ ń ṣe àwọn nǹkan bí orin ayé. Nígbà tí a ti wá gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà tí a wá ń ṣe orin yìí, àwọn ènìyàn kan tí ó ti ń gbégbá orókè nínú ọ̀nà tí a wà yìí, tí a bá fẹ́ darapọ̀ mọ́ wọn, wọ́n máa rí wa gẹ́gẹ́ bí pé àti lè báyìí ṣe nǹkan báyìí àti ẹlòmíràn á máa pè é kò ní gbé aago. Ṣùgbọ́n a jẹ́ kí àwọn ìpèníjà yìí kí ó jẹ́ ohun tí ó máa jẹ́ kí ẹ̀bùn wa kí ó sún wa. A tẹ̀síwájú láti máa ṣe. Àwọn ìgbà mìíràn wà tí a máa lọ sí ilé ìjọsìn láti fi wá kọrin. Àwọn ènìyàn kan àwọn lè ní Fuji, àwọn ọmọ ọ̀tá ló ń kọ Fuji. Àwọn wọ́n ti gbàgbé pé Olúwa Elédùmarè
òun ni ó fún wa ní ẹ̀bùn yìí àti pàápàá jùlọ Jésù Kristi tí gbogbo wa à ń pè ní ọmọ Ọlọ́run tí ó wá sí ayé láti kẹ́ṣẹ̀ aráyé lọ ní gbogbo ohun tí ó ṣe ìgboro ló ti ṣe gbogbo lọ́pọ̀lọpọ̀ nínú iṣẹ́ ìyanu rẹ̀ òun ṣùgbọ́n a kò jẹ́ kí àwọn ìpèníjà yìí kí ó dojú kó jẹ́ ohun tí a máa rí tí ò ní jẹ́ ká tẹ̀síwájú torí Ọlọ́run tí ó bá bó ṣe fún wa ní bí ìpèníjà ṣe wà bẹ́ẹ̀ ni ó tún fún wa ní àwọn ohun mìíràn tí ó ń jẹ́ kí inú wa máa dùn ọ̀pọ̀lọpọ̀ ni ó mú mi gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fẹ́ dàbí ọ̀pọ̀lọpọ̀ ni ó fi owó tí ó fi ràn wá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ó gbé wa wá sí orí ètò wọn bí a tún ṣe wà níbí báyìí ọ̀nà kan ni ẹ fi ràn wá lọ́wọ́ a wà lórí ètò yìí àwọn nǹkan báyìí à jẹ́ kí ẹni kí bí ìpèníjà yìí bá ṣe jẹ́ a kì í jẹ́ kó borí wa rárá ìpèníjà pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ní ọjọ́ ìní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò borí wa. mi máa fẹ́ béèrè mi ìbá fẹ́ béèrè pé ìjẹ́ ó ti ní nǹkan kan tó ti ṣe nǹkan kan àbí kejì tó ti ṣẹlẹ̀ tó ti jẹ́ ohun ìwúrí fún yín ṣùgbọ́n mo rí pé ẹ ti dáhùn nínú ìbéèrè tàbí ìtàn yìí pé ìgbà míì máa ń wà wọn kún wá fún yín lówó wọn á pọ̀ dédé mo dẹ̀ gbọ́ tẹ̀ ń sọ ní nǹkan náà tẹ́ sọ pé iṣẹ́ orin ló gbé yín wá sí Amẹ́ríkà báwo ni ìyẹn ṣe ṣẹlẹ̀? ṣó mo fi sọ pé oore ọ̀fẹ́ tí mo kọ nígbà náà ló gbé mi wá sí Amẹ́ríkà látàrí apàṣẹ òsèní mi Ọmọgbọ́láhàn Àdìsá o wọ́n dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ṣe yìí o ẹ ṣàmù a ṣe oore ọ̀fẹ́ ní Nàìjíríà kátó wí kátó fọ̀ a ya ìkan lára fídíò oore ọ̀fẹ́ tí a pè ní hallelujah ni ó polongo wa ní Nàìjíríà tí ó fi jẹ́ kí ẹ̀kọ́ àlejò wa bẹ́ẹ̀ ṣe ń kọrin lọ lẹ́ẹ̀kan yẹn wá sọ nínú orin yẹn pé iṣẹ́ orin ló gbé yín wá sí ìlú Amẹ́ríkà báwo nìyẹn ṣe ṣẹlẹ̀? bẹ́ẹ̀ ni mo ṣe sọ mi ò parọ́ rárá mo ní oore ọ̀fẹ́ tí mo kọ nígbà náà ló gbé mi wá Amẹ́ríkà yìí ó Adéolúwatósìn mo máa ń ṣọ́ ọpẹ́ o ta ló wá gbé mi wá apàṣẹ Bobby Oseni ní Dallas làwọn wà o ibẹ̀ náà ti gbé nípa o Tósìn Adú yìí tí ẹ̀ ń wò yìí kò fò wá sí Amẹ́ríkà o oore ọ̀fẹ́ tí mo kọ ni ó jẹ́ kí apàṣẹ Bobby Oseni of SG Entertainment gbé mi wá sí Amẹ́ríkà nínú àwo oore ọ̀fẹ́ tí mo kọ yìí a ní ìkan nínú orin náà tí a pè ní hallelujah yìí ni mo ya ìkan lára àwọn fídíò hallelujah náà tí wọ́n rí tí apàṣẹ Bobby Oseni rí tí wọ́n ní èmi kì í ṣe Kristẹni lóòótọ́ ṣùgbọ́n ohun tí ó ṣe yóò wú mi lórí mo máa jẹ́ kí ayé gbọ́ kí ọ̀run gbọ́ ní ipasẹ̀ Elédùmarè ó dẹ̀ ní kí òun fẹ́ ṣé mo fẹ́ wá sí Amẹ́ríkà láti wá kọrin fún àwọn èèyàn wọ́n ní nǹkan tí a fẹ́ ṣe náà nìyẹn wọ́n ṣe bá mi ṣe bá ṣe tí wọ́n fi pè mọ́ sí Amẹ́ríkà náà nìyẹn nípasẹ̀ àwo àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe. àwo àkọ́kọ́ bẹ́ẹ̀ ni testimony ńlá nìyẹn. bẹ́ẹ̀ ni iná rí bẹ́ẹ̀. ẹ̀yin aráalé ẹ jẹ́ ká kọ́ gbọ́ ohun wọn yẹn ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ṣókí nínú àwọn orin tọkọ. ẹ bá mi gbọ́ ṣùgbọ́n fọlọ́run o. Pekele adágbọn mọmọ ìyàtọ̀ ọdún àmọmọ ìyàtọ̀ sí ilé Ọlọ́run gan ni ẹgbà lọ wọn kì í jó ọlọ́gbọ́n ẹ̀rọ wọn kì í jó ẹlẹ́gbẹ̀rún ìwọ̀fà ọba tó dá mi náà ni wọ́n ń ké sí wọn kì Ọlọ́run yí orí rẹ̀ àdìde alágbára bí àrá ọba tí ń kábí kúrò lórí ẹni tó bá fọkàn tán yọǹkà ń dábù gàdùn ọba mi ti ń dàgbàdàgbà tí kì í tẹ̀pá àdàgbàdàgbà ẹ máa lọ gíláàsì odi Rose of Sharon Ọlọ́run mi Jehovah ìyàwó Jehovah Nisi ọba tí lẹ́ni máa gbọ́ girigiri ẹsẹ̀ Ọlọ́run àìkú Ọlọ́run àìṣọ́ pọ̀rọ̀pọ̀tọ̀ ọ̀la pọ̀rọ̀gọ́dọ̀gọ́
kí ọpẹ́ wa kó pọ̀ ju bẹ̀rẹ̀ lọ pẹ́ kádùn yìí tó wọlé a máa gbé gbá ọpẹ́ kádùn yìí tó wọlé a máa gbé gbá ọpẹ́. kádùn yìí tó wọlé o. a máa gbé gbá ọpẹ́ o. kò dìgbà tí a bá ń tójú bọ̀lé. ẹ dìgbà tí a bá ń tójú bọ̀lé o. ẹ má wulẹ̀ tójú bọ̀lé mọ́. kádùn yìí tó wọlé bàbá ń ṣe a máa bẹ́bẹ́. gbé gbá ọpẹ́. mo tún mọ̀ pé mi wá o mo dẹ̀ tún fi ìṣọpẹ́ mo tún mọ̀ pé mi wá o mo dẹ̀ tún fi ìṣọpẹ́ àwọn kan ti wà ní kọ̀rọ̀ gbogbo wọn fẹ́ yọ mí pátá ọlọ́run ṣọ́ mi ó gbà mí ilẹ̀ orin ọpẹ́ pẹ̀lú mi kọ́kọ́ ọ̀rọ̀ díẹ̀ kù yẹn pẹ̀lú òṣè wọ́n ti wá fi ìgbàjà sígbó. mo tún mọ̀ pé mi wá o mo dẹ̀ tún fi ìṣọpẹ́. ọpẹ́ mi rẹ o. mo tún mọ̀ pé mi wá o mo dẹ̀ tún fi ìṣọpẹ́. àwọn kan ti wà ní kọ̀rọ̀ gbogbo wọn fẹ́ yọ mí pátá ọlọ́run ṣọ́ mi ó gbà mí ilẹ̀ orí ọpẹ́ pẹ̀lú mi kọ́kọ́ ọ̀rọ̀ díẹ̀ kù yẹn pẹ̀lú òṣè wọ́n ti wá fi ìgbàjà sígbó. máa fọpẹ́ fún bàbá. ọpẹ́ ẹ̀dá ijó ẹ̀dá àǹtí tó wọ̀ mí yẹn bọ̀dá tó wọ̀ mí màámi ẹ̀yin náà bá fọpẹ́ fún bàbá yìí ọlọ́run ọba ti ń ṣe ìdí ń ṣe tipẹ́ ijó ẹ̀dá. máa fi jó gbéga. máa fi jó yìn bàbá oore àná oore òní bẹ́ẹ̀ni o. oore gbàkúgbà máa fi jó yìn bàbá oore. ìyókò yẹ ọlọ́run ìyókò yẹ ọlọ́run ìyókò yẹ ọlọ́run ìyókò yẹ ọlọ́run àìkú o ìyókò yẹ ọlọ́run àìṣá ìyókò yẹ kábíyèsí Elédùà mi o ìyókò yẹ ìwà gbọ́ngàn mo gbójúbà fún o. ok ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òde ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ lọ máa wo ètò ìgbàlódé o ètò yìí gbàǹkangbì ni ẹ ní láti máa wò látọwọ́ Opsy Imagery TV ẹ lọ sórí YouTube kẹ lọ wò tẹ bá dẹ̀ ṣe ń wò ẹ má kọ̀ wò lásán ẹ subscribe kẹ tẹ bọ́tìnì ẹ báyìí kó dún pam ètò ni olóyin mọ́mọ́ ètò ìgbàlódé. tèmi Opsy Imagery TV òun ni kẹ́ ṣáà máa wo Opsy Imagery TV mo lóhun ní kẹ́ ṣáà máa wo gbogbo nǹkan ìgbàlódé òun orí ẹ̀lẹ́ ti máa rí gbogbo àwọn musicians ìgbàlódé òun orí ẹ̀lẹ́ ti máa rí wọn jẹ́ ká lọ Opsy Imagery TV sẹ́wọ̀n jẹ́ ká lọ wo Opsy Imagery. ohun yín ni mo gbọ́ kí ló dé ẹ̀yin náà lẹ ń bọ́ tó yẹn. olúwa ṣe wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. inú orin tá a gbọ́ tán yìí mo rí i pé tá a bá gbọ́ orin yẹn dáadáa ewì lẹ́ka gbé. ńlá kọ ìwé sí ewu wà láàrin náà. ṣé a lọ sí ilé ẹ̀kọ́ Yorùbá ni tẹ fi mọ ewì kà bẹ́ẹ̀ yẹn àbí báwo ló ṣe jẹ́? mo nífẹ̀ẹ́ sí ìbéèrè tí èmi lọ́wọ́ mi yìí. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo rí i pé àwọn ènìyàn ń dàgbà àwọn ọmọ Yorùbá ń dàgbà wọ́n ń gbàgbé orírun wọn wọ́n ń gbàgbé èdè wọn wọ́n ń gbàgbé àṣà wọn. a wá lọ sí iléèwé gíga a kọ́ ẹ̀kọ́ kan tí a pè ní linguistics a wá fi Yorùbá gba lẹ́gbẹ̀ẹ́ combine ọ̀nà iṣẹ́ ìgbọ́ nígbà tí a tún lajú sí èdè Yorùbá bí a ṣe ń kọ́ Yorùbá orthography bí a ṣe ń kọ sílẹ̀ ó wá ṣí mi ní etí ó fún mi ní ìmọ̀ nípa Yorùbá bí ẹwà èdè Yorùbá yóò ṣe dùn létí bó ṣe dára tó èyí ni ó wá fà á tí mo fi ń tójú tọpinpin bọ oríṣiríṣi ohun láti fi sínú orin mi pẹ̀lú ẹ̀bùn Ọlọ́run pẹ̀lú ọgbọ́n Ọlọ́run ó ní ó fà á tí ẹ fi rí tí mo pe orin yẹn ní ẹ bá mi kíra fún bàbá orin tí ẹ gbọ́ tán yẹn ìkírà jẹ́ ẹ bá mi gbé Olódùmarè jáde bẹ́ẹ̀ ni
a lọ sí ìwé gíga lóòótọ́ a ṣe Yorùbá àtún fi ẹwà èdè Yorùbá kan kí ayé náà lè mọ̀ nípa àṣà wa àti ẹwà èdè wa. Ìjẹ́ ẹ máa ń wá kọrin ní ìta bóyá bíi pé wọ́n fẹ́ èèyàn kan fẹ́ ṣènáwó a fẹ́ ṣe birthday ìsọmọlórúkọ ìgbéyàwó ṣé tá bá pè yín pé kẹ́ wá kọrin níbẹ̀ ṣe. Lóòótọ́ ní gbogbo èmi jẹ́ ẹni tí ó gbàgbọ́ nínú ṣísẹ̀ntẹ̀lé. Ẹ gbọ́ pé mo sọ fún yín pé àwo àkọ́kọ́ ló gbé mi wọ Amẹ́ríkà. A ti kọrin ní àwọn oríṣiríṣi ibi, a ti kọrin ní Oǹdó, l'Ákúrẹ́, ní Ọ̀ṣun, ní Ọ̀yọ́, ní Ìlọrin, a ti ṣe oríṣiríṣi bẹ́ẹ̀. Ní báyìí a ti máa kọrin ní ẹbí àwọn bíi tí ẹ dárúkọ ni, ṣùgbọ́n tí ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó, tí ẹ bá fẹ́ ṣe birthday ọjọ́ ìbí, a wá síbẹ̀ láti wá báyìí ṣe. Ṣùgbọ́n tí a bá fẹ́ ṣe orin gẹ́gẹ́ bí olórin ẹ̀mí, ó ní àwọn tí a béèrè lọ́wọ́ yín, ó ní àwọn tí a bá yín sọ kí a tó wá, torí a ti kọrin níbi kan rí. Ẹ jẹ́ ká sọ tòótọ́, a ti kọrin níbi kan rí tí àwọn ènìyàn kan á bá mi pé kí n bá wọn kí bàbá kìíní kan tí ó tó wá. Ẹlòmíràn lè ní kí n kọrin kí n kí bàbá olúwo kan wọ́n ṣẹ̀dẹ̀ ó fẹ́ náwó fún mi. Ṣé mọ̀ irú orin wo mo fẹ́ kọ fún wọn? Nígbà mìíràn ó máa ń bí wọn nínú tí a bá kọrin orin ẹ̀mí fún wọn. Ṣé mo lè sọ pé torí olúwo kìíní ẹ sọ fún wọn pé kọ́ máa join me sing hallelujah? Inú máa ń bí wọn torí olúkúlùkù ni fẹ́ gbé ẹ̀sìn rẹ̀ ga. Fún ìdí èyí tí ẹ bá fẹ́ kí a bá yín kọrin, a máa sọ fún yín pé báyìí àwọn check I understand. So. Ká sọ̀rọ̀ nípa àwo, a ti tó àwo mélòó báyìí tẹ́ ti wá gbé jáde? Àwo kan la gbé jáde ṣùgbọ́n à ń po àwo kejì pọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní ara àwo náà ni ẹ ti rí Fọpẹ́ Jairet tí ó ń já ìran. Níbo ìyá lọ́la sọ̀rọ̀ Elédùà mọ̀dé wá ṣọpẹ́ ó lóhun àbáwá ṣe ó dẹ̀ ti ṣe mọ̀dé wá ṣọpẹ́ ọmọgbàlà ẹ̀ka hallelujah o hallelujah ọmọgbàlà ẹgbẹ́ bàbá ga ẹgbẹ́ ga gbogbo kan lọ sí òní mi dé pátápátá gbogbo ogun Jẹ́ríkò tí wọ́n bámúbámú. Àwọn kan tún sọ̀rọ̀ ká tó dé wọ́n ti ní a kò lè níláárí ilé ayé lè tàbí òòlè èèpo ni mo rù oníyọ̀gí ẹ dákun ẹ má bàa ta ọ ajẹ́ àtìlẹ́yìn ni mo sọ a ní Jésù lẹ́yìn wá o a ó máa ní mú kíkan wá o. Ìgbà wo wá ni ká máa retí àwo kejì tí Tọ́pẹ́ Jairet wà? Tí Fọpẹ́ Jairet wà nínú rẹ̀ à ń ṣiṣẹ́ kan lọ́wọ́lọ́wọ́ báyìí tí a pè ní bàbá ibẹ̀. Ọlọ́run lókè ní bàbá ibẹ̀ o, kò sí bàbá ibẹ̀ kankan níbi kankan. Ẹ máa retí bàbá ibẹ̀ láìpẹ́ láì jìnnà. Tí bàbá ibẹ̀ bá ti jáde, a wà padà wá sórí ètò yìí láti sọ fún yín nígbà tí gbogbo àwọn náà yóò jáde. Ẹ kú ojú lọ́nà, ẹ máa gbàdúrà fún wa. Àdúrà gbogbo wa gbà. Fún márùn-ún sísìn níbo lẹ ti ń wòra yín? Ìbéèrè ńlá rèé o. Ọdún 5 sísìn yìí mo fẹ́ kí obìnrin ni o, ọmọdé ni, àgbàlagbà ni, onílé ni, àlejò ni, kí wọ́n ti pàṣẹ mi gbé Olúwa ga. Ọdún 5 sísìn yìí kí gbogbo eku kí ó máa ké bí eku, kí gbogbo nǹkan kí ó máa lọ dédé fún gbogbo wa. Ọdún 5 yìí kí a ti wà níbi gíga sí jù báyìí lọ. Kí n ti ní àlékún owó, àlékún ọlá, àlékún ọmọ ní ọdún 5 yìí. Kí ni àmọ̀ràn yín fún àwọn tó ń bọ̀ lẹ́yìn, tó ń wò yín gẹ́gẹ́ bí àríkọ́ṣe pé mi kì í dàbí ẹni yìí o, àti àwọn tó jẹ́ pé wọ́n ti ń gbìyànjú láti ṣe iṣẹ́ orin, láti bọ́ sínú iṣẹ́ orin, ṣùgbọ́n ìjákulẹ̀ kan àbí kejì ó máa ń jẹ́ nǹkan bí ìfàsẹ́yìn fún wọn
kí ni àmọ̀ràn yín fún wọn? ẹ ṣe àtọkùn. Ohun tí mo kọ́kọ́ fẹ́ sọ fún àwọn tí ó ń bọ̀ lẹ́yìn tí wọ́n ń gbèrò láti ṣe orin tàbí láti dáwọ́lé ohunkóhun tí wọ́n rí pé ní ọjọ́ iwájú wọ́n lè gbégbá orókè, wọ́n lè mókè ní ìdí rẹ̀. Òun ni wípé kí wọ́n kọ́kọ́ gbàgbọ́ nínú Ọlọ́run. Tí wọ́n bá ti gbàgbọ́ nínú Ọlọ́run tán, èkejì òun ni pé kí wọ́n jẹ́ ìkíní nínú àwọn tí ó ń tẹ̀lé wọn. Àwọn ni kọ́kọ́ jẹ́ tí òyìnbó ń pè ní fan. Kọ́kọ́ jẹ́ ẹni tí kọ́kọ́ jẹ́ èèyàn tí ó kọ́kọ́ gbàgbọ́ nínú ara tiẹ̀. Tó bá ti gbàgbọ́ nínú ara ẹ, bẹ̀rẹ̀ ní kékeré. Mo rò pé ọjọ́ tí o bá gùn ni o fẹ́ kan ọ̀run. Bẹ̀rẹ̀ ní kékeré. Bí ọwọ́ eku tiẹ̀ ṣe kéré tó, bẹ́ẹ̀ ni kò ṣe fi bẹ̀rẹ̀ sí ní ojúmọ́. Mo rò pé lóòótọ́ ronú, jẹ́ kí ìrònú rẹ gbòòrò, ṣùgbọ́n má lọ bẹ̀rẹ̀ lókè kó dẹ̀ ní inú kan sí gbogbo ènìyàn. Ní inú kan sí gbogbo ènìyàn. Gbàgbọ́ nínú Ọlọ́run nìkan. Má jẹ́ kí gbogbo ohun tí àwọn ènìyàn bá ń sọ kí ó jẹ́ ìpèníjà sí ẹ̀bùn rẹ. Àwọn ènìyàn á sọ báyìí, wọ́n á sọ báyìí. Ìgbà mìíràn àwọn aráalé rẹ wọn ò ní gbàgbọ́ nínú ohun tí ò ń ṣe o. Má jẹ́ kí èyí jẹ́ ohun tí ó máa jẹ́ ìpèníjà sí ẹ̀bùn rẹ. Àwọn ẹlòmíràn wà tí ó yẹ pé wọn ò rí ẹ rí. Ohun tí ò ń ṣe yẹn, wọ́n máa pè ẹ́ pé a ló fẹ́ bẹ́ẹ̀. Má jẹ́ kí ẹnikẹ́ni má yẹ kí ó dá ẹ dúró. Gbàgbọ́ nínú Ọlọ́run kó dẹ̀ máa fi ọkàn tán Ọlọ́run. Nípasẹ̀ èyí wàá mókè. Ẹ ṣé. Òun ni ẹ ti rí gbọ́ lẹ́nu wọn yẹn, wọ́n ní ẹ má ṣe jẹ́ kí nǹkan tí àwọn ènìyàn tí wọ́n sọ, ẹ má ṣe jẹ́ kó fà yín lọ́wọ́ sẹ́yìn. Ẹ ní ìgbàgbọ́ pé nǹkan tí ẹ̀ ń ṣe Ọlọ́run ló fi fún yín. Ọlọ́run ló fún yín ní ẹ̀bùn yìí. Ẹ̀bùn yẹn kò dẹ̀ ní parẹ́ mọ́ yín lọ́wọ́, kò ní ẹ̀bùn tèmi náà ní parẹ́ mọ́ mi lójú lórúkọ Jésù. Ẹ̀bùn tí yín náà ní parẹ́ mọ́ yín lórúkọ Jésù. Ikú ìjókòó. Ikú àtàárọ̀. Ẹ jẹ́ ká tẹ̀lé. Ẹ̀yin ni ká ẹmu mi. Ẹ̀yin ni ká dúpẹ́ jù lọ́wọ́ yín. Ní orí ètò wa yìí, orí ètò ìgbàlódé yìí, a máa ń fún ẹ̀yin àlejò wa ní àǹfààní láti ìjẹ́ ó ní olóore yín kan tó jẹ́ pé ó ní ipa tó kó nínú ìgbésẹ̀ iṣẹ́ wa àbí nínú ìgbésẹ̀ ayé wa. Ta fẹ́ dúpẹ́ lọ́wọ́, ta fẹ́ fi ẹ̀mí ìmoore hàn pé mo dúpẹ́ lọ́wọ́ yín o, ta fẹ́ jẹ́ káwọn aráyé kó bá wa dúpẹ́ lọ́wọ́. A máa ń fi àyè yẹn sílẹ̀ fún yín láti lè ṣe gbogbo yẹn. Ìjẹ́ wá ní olóore yín kan bí kejì tẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́? Tá bá ní ká máa dúpẹ́ láti ìdọ̀la, ilẹ̀ á kún, ilẹ̀ á mọ́. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ náà, máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọba mi àjíkí, ọba mi àjídẹ̀, ọba ajífọwọ́dù gbogbo dára bí ẹni, ọba tí ó fún mi ní àǹfààní, tí ó fún mi ní okun àti agbára, ọba tí ó ti mọ̀ mí kí ayé tó mọ̀ mí. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá yìí. Màá tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi pátá láti ìbẹ̀rẹ̀, láti ọjọ́ tí èmi ò tiẹ̀ tí mọ̀ pé ohun kan wà tí a ń pè ní ẹ̀bùn títí di báyìí, mo tún dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ tí mi ò tí rí. Ẹ ṣeun gan. Màá tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn pastors tọ́nà ti lò fún mi. Gbogbo ẹ̀yin pastors tọ́nà ti lò fún mi ní ọ̀nà kan tàbí ìkejì. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Tí ò bá sí ẹ̀yin tí Ọlọ́run ń lò, mo lè ti wò pé kò ohun tí mò ń ṣe yóò tọ́nà. Màá tún dúpẹ́ lọ́wọ́ màámi. Màámi kọ́nà fún un kẹ́. Màá dúpẹ́ lọ́wọ́ yín torí gbogbo àtìlẹ́yìn yín àti ẹ̀kọ́ tí ẹ fún wa. Ó jẹ́ ìkan lára ohun tí à ń lò láti fi bá àwọn ènìyàn gbé láwùjọ, láti fi sínú ẹ̀bùn wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín màámi. Mo tún wá máa dúpẹ́ lọ́wọ́ ẹnìkan tí n kò lè kóyàn rẹ̀ kéré tí mo máa ń fi gbogbo ìgbà pè ní màámi. Alhaji Bobby Oseni, apàṣẹ worldwide of SG Entertainment. Àwọn ní promoter tí ó gbé mi wá sí Amẹ́ríkà yìí.
tí ò bá sí Alhaji Oseni ẹ lè rí mi ní Amẹ́ríkà báyìí o mo lè wá lóòótọ́ ṣùgbọ́n ó ṣe ìbáṣepẹ́ ṣùgbọ́n bó ṣe ń ṣe wọn bó ṣe ń jú wọn létí aṣọ tó sì máa bù ó nílò láti wá mo dúpẹ́ lọ́wọ́ yín mi ò kó yín kéré èmi náà ní jọra mi lójú lábọ̀rọ̀ wọn. mo tún wá dúpẹ́ lọ́wọ́ atọ́kùn ètò yìí ẹ rí i pé ojú wọn wú mi ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ Opsi Imagery tí wọ́n. ẹ̀yin ará mo lérò pé gbogbo ìbéèrè gbogbo nǹkan tá a fẹ́ mọ̀ nípa Mr. Tosin Ade òun náà láti gbọ́ nípa wọn ẹ̀ ìjọ wá ní ìbéèrè kan tàbí ìkejì tí a kò tí ì béèrè lórí ètò yìí tẹ́lẹ̀ fẹ́ ká mọ̀ tẹ́lẹ̀ fẹ́ mọ̀ nípa wọn tẹ́lẹ̀ fẹ́ ká béèrè ẹ tara ṣẹ̀ṣà báyìí kẹ́ wá lọ sí orí Opsi Imagery TV lórí YouTube ẹ tẹ aago ìgbàlà yẹn aago ìgbàlà tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá mi tẹ̀ níbẹ̀ yẹn ẹ fi gbogbo ìbéèrè yín sí ní ìbẹ̀lẹ̀ tún ti máa rí gbogbo ìgbà tá a bá ti ń gbé àwọn olólùfẹ́ yín wá sórí ètò ìgbàlódé lẹ́tí máa rí àwọn olólùfẹ́ yín àwọn tó máa wù yín kẹ́ máa rí àwọn tẹ́ máa ń fẹ́ rí àwọn olólùfẹ́ yín tó máa ń fẹ́ mọ̀ nǹkan ìbéèrè tẹ́ máa ń fẹ́ mọ̀ nǹkan kan àbí ìkejì nípa wọn orí ètò yìí orí Opsi Imagery TV lẹ́tí máa rí gbogbo wọn kí ni wá ń dúró ṣẹ̀yìn tèmi ẹ tara ṣàṣà ẹ bá wa lọ síbẹ̀ ní báyìí ó dàbọ̀. ẹ̀yin tèmi nílé lóko nílùú Amẹ́ríkà nílùú Nàìjíríà all over the world mo fẹ́ àsìkò mo fi ń sọ fún yín ẹ jẹ́ ká embrace ìgbàlódé èèyàn wa ni ìyá wa ni àǹtí wa ni ẹ jẹ́ ká support wọn ẹ máa bá wa subscribe ẹ máa bá wa wò ẹ máa bá wa lọ sórí YouTube ẹ máa wò ẹ máa bá wa wò Opsi Imagery Studio lórí YouTube lórí Instagram ní social media kò síbi tẹ́ ẹ̀ ti lè rí wọn tẹ́ bá fẹ́ ṣègbéyàwó tẹ́ need cameraman tẹ́ need anything ẹ fẹ́ ṣe ayẹyẹ ẹ lọ sórí Opsi Imagery Studio ẹ rí wọn bẹ́ẹ̀ nọ́mbà wọn wà níbẹ̀ mo mọ̀ kankan pé wọn ní disappoint ẹ ní regret àwọn ní tí ẹ̀yin ní títí wa ẹ ṣe mo dúpẹ́. Mọ̀dé wá sọ pé wo ìyànà la sọ̀rọ̀ Elédùà. Mọ̀dé wá sọ pé ìwò ìyànà la sọ̀rọ̀ Elédùà. Mọ̀dé wá sọ pé olóhùn àbáwá ṣe òwúdẹ ti ṣó. Mọ̀dé wá sọ pé olóhùn àfún àláyà òwúdẹ ti ṣó. Mọ̀dé wá sọ pé olóhùn àfún àlọ́kọ òwúdẹ ti ṣó. Mọ̀dé wá sọ pé olóhùn àfún àlọ́mọ òwúdẹ ti ṣó. Mọ̀dé wá sọ pé ọmọgbàlà ẹ̀ka hallelujah o. Hallelujah. ọmọgbàlà ẹgbẹ́ bàbá ga. ẹgbẹ́ ga. gbogbo kò lọ sí òní mi dé. pátápátá. gbogbo ogun Jẹ́ríkò ti wó. bámúbámú. ọmọgbàlà ẹ̀ka hallelujah o. hallelujah. ọmọgbàlà ẹgbẹ́ bàbá ga. ẹgbẹ́ ga. gbogbo kò lọ sí òní mi dé. pátápátá. gbogbo ogun Jẹ́ríkò.